ní ọjọ́ náà lọ́hùn o so gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ lé ilẹ̀ yìí ó máa lẹ́yìn o against 2027 orúkọ yìí òun ni wọ́n ń dá wọ́n ti kọ orúkọ gbogbo àwọn chairpersons àti chairmen àti orúkọ àwọn vice ní inú Lagos State ẹ̀dẹ̀ tún ta fọ́ọ̀mù fún àwọn èèyàn kí ló ní kẹ̀sẹ̀kú kọ orúkọ wọn kẹkúkú má ta fọ́ọ̀mù kó dá o ṣùgbọ́n jẹ́rí ní orí ọ̀rọ̀ local government election yìí èmi á sọ fún yín tẹ́ bá ṣe bí àwọn tí ẹ kó wọlé ní ọwọ́ kí wọ́n ṣe 2027 ọlọ́run ọba nìkan ló lè kọ́ wa mọ̀ ṣe ọlọ́run ọba dẹ̀ ló máa tọ́ wa sí ọ̀nà àdàkẹ́kọ̀ọ́ wọn tó rádà o torí wọ́n ní ọ́fíìsì Seyi Tinubu ni wọ́n ti lọ ń ṣe meeting local government election the whole Lagos State almighty Lagos State President Bola Ahmed Tinubu ẹ má bà ìlú jẹ́ o ẹ má bà ìlú jẹ́ kẹ́lẹ́ má bà ayé jẹ́ o èmi sọ tèmi o kò sí kankan tèmi ń fẹ́ kò lè sí nǹkan tí mò ń wá ìdí tí mo ṣe ṣí rẹ́sítọ́rẹ́ǹtì nìyẹn kébí má bàa pa mí o ọlọ́run bá sọ yín ìlú Èkó ní bàjẹ́ Nàìjíríà kò ní dàrú mọ́ yín ní orí ẹ pé àwọn ajá yín. ọ̀rọ̀ yìí ti bẹ́yìn yọ ó padà bẹ́yìn yọ o adẹ̀kúkú sọ wọ́n ní rọ́là ń pa náà náà dìbọ́nkì. nǹkan tí àwọn Tinubu family ń bá gọ́vnà Jídé Sanwó Olú Mr. Selebu executive governor Lagos State ipò ọlọ́run jẹ́ ọbọ̀ ọbẹ̀ ni ò ẹ pẹ̀lẹ́ Mr. Selebu sorry pẹ̀lẹ́ tí ẹ Jídé jẹ́ǹdọ́ àbẹ́yìn orí bọ́ ebojú Jídé jẹ́ ni kí ni Jídé ṣe gan ẹ̀ṣẹ̀ wo ni Jídé wá ṣe gan bẹ́ẹ̀ tẹ́ wá ẹ fi ń polẹ̀ ebojú Jídé jẹ́ ẹfojú Jídé Sanwó Olú ẹ fi rírọ̀ fọ̀rọ̀fọ̀ Tinubu ẹ̀ ń ṣe kure ẹ̀yin Tinubu family ọlọ́run lá ṣèdájọ́ yín akúkú ti mọ̀ pé kò sẹ́ni tó lè mú yín lẹ̀ Yorùbá oníkálukú ń gbin wọ́n sọ wọ́n ń gbin kódà wọn ò lè sọ́ńtà wọ́n ń gbin nínú abẹ́nú ilé wọn ni. báwo náà ṣe fẹ́ conduct local government election tí ó fi jẹ́ wípé ọ́fíìsì Seyi Tinubu òun ni wọ́n ti lọ ń ṣe gbogbo rògbòdìyàn ọ̀rọ̀ yìí mà ti bẹ́yìn yọ fẹ́yìn ọmọ Lagosian mà tí ì sin bàbá Tinubu tán ẹ̀ ń sìn wọ́n bí ọlọ́run mo ní bí ọlọ́run yín ni bàbá Tinubu kò dẹ̀ sí pé bí ẹ tí ì sìn wọ́n ẹ tí ì sìn wọ́n tán náà ẹ tí ì bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń wọ́ṣípù wọn tó ń dìsáìdì ayé yín láìsí àwọn ẹlẹ́mìí ẹ tún ti ń sin ọmọ náà ojú sì tì mí fẹ́yìn Lagosian láti ìsìn lọ tí mo bá tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín tí a bá tún gbọ́ ẹ̀yin ọmọ Lagosian tẹ̀sán wípé Èkó kì í kó ṣá ẹ̀yin gangan ní ìṣá níbi tá a bá dé kò ń ṣe pé Èkó kì í kó ìṣá tẹ bá wá ìṣá original ẹ̀yin Lagosian ni ìṣá ni yín ẹnu lásán àfi bẹ́ẹ̀ ni wọ́n fi pátí ṣépè fún yín kọ́mọ ìní ṣe ń jì bẹ́ẹ̀bẹ́lẹ́ báyìí ni tó bá ti ta tán gbé létà tán gbọ́nà tá kó ti létà àwọn ọmọ Èkó wọ́n á lọ fi gbogbo owó wọ́n á lọ fi gbọ́wọ́ wọ́n á mú gbogbo owó ilé tó yìn erétì àtìlẹ̀ wọ́n á lọ fi gbọ́wọ́ níwájú Màlá wọ́n á lọ fi gbogbo owó wọ́n á lọ fi gbọ́wọ́ níwájú Òṣùpá wọ́n á fi gbọ́wọ́ níwájú Wẹ̀sẹ̀ wọ́n á fi gbọ́wọ́ níwájú Pàṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Táyé Kọ́rẹ́nsì àtàgúngún gbogbo wọ́n á pín káàkiri wọ́n á fi gbọ́wọ́ wọ́n bá ti jí nídàájí wọn ní jẹ́ kára alẹ́ sùn mọ́ ará àdúgbò sùn mọ́ orin tó kọ fún wọn tó ìgbà ńlá gbogbo wọn kọ fún wọn yẹn tó ti gbọ́wọ́ òun náà máa play dandan alẹ́ láti gbọ́ ṣe ráyè yín so Seyi Tinubu òun ló wá ń ṣiṣẹ́ gọ́vnà Jídé Sanwó Olú nísìn a jẹ́ pé òótọ́ ni nǹkan tí àwọn nọ́dẹ́nà sọ nìyẹn o ṣe mọ̀ pé àwọn náà pariwo síta wípé iṣẹ́ tó yẹ kí vice president yẹn Shettima tó yẹ kó ṣe wọ́n ní Seyi ni bàbá ẹ̀ gbé fún òun ló represent as a vice president gbogbo iṣẹ́ gbogbo ibi tó yẹ kán lọ kí vice president lọ Seyi ló represent ẹ̀bẹ̀ gbọ́ta treat topic ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nǹkan tó fit àwọn èèyàn nìyẹn ìgbà fẹ́ fi brother wa náà bàbá Bíntí tó jẹ́ vice Buhari wọ́n yẹ rẹ́dẹ̀ useless nìyẹn ìyẹn kọ́ ni ibi tá à lọ. ẹ̀yin ọmọ Èkó ẹlẹ́gbàgọ̀jẹ̀ lẹ́yìn Èkó ti nànà ó ti nànà Èkó ti jọgọ wọ́n ti jọgọ ẹ̀yin Èkó ẹ ti jọgọ
ẹ ti nàná látẹ̀sí Èkìtì àfin látẹ̀sí last year lèkìtì ń pèlè sí o. Èkó ti nàná látẹ̀sí láti last year tipẹ́tipẹ́ ẹ ti kó ṣá ẹ ti kó ẹ̀yin gangan ní ìṣá ẹ̀yin gangan ní rubbish. So ẹ tún ti ń sin Seyi Tinubu báyìí òun ló ń kàn dọ́tọ̀ Seyi Tinubu àti mọ̀mọ́ Remmy ẹ̀yin lẹ mú gbogbo lísì ní àbí kí ni mo tẹ̀ sọ ẹ jẹ́ a gbọ́ fídíò sí. Your Excellency President Bola Ahmed Tinubu PVAT. Bàbá, nǹkan méjì òun ni mo wá address pẹ̀lú yín ní èlé. Wọ́n ní fi iná jó ara ẹ̀ kó wo bó ṣe rí kó tó fi jó ọmọ ẹlòmíì. Ẹ̀kejì, wọ́n ní irin ò kí ń fọ́ kí ọmọ ẹ̀ náà fọ́. Ṣẹ́rísà, nǹkan tí ẹ̀ ń ṣe ẹ̀ lè gbà o. Nǹkan tí ẹ̀ ń ṣe ẹ̀ lè gbà sà. Ìgbà tí ẹ wà as governor ní inú Lagos State, ẹ̀yin nìkan deputy mẹ́ta lẹ́nu. Ní ìgbà tí ẹ̀ ń dìde bọ̀, ẹ gbà kí anybody control yín o. Àwọn bàbá Ìjẹ̀bú-Igbó ẹ gbà fún ọ o. Òun ni ó gbé yín dé ibi tí ẹ wà lónìí o. Bàtà àbùkù. Ṣẹ́rísà ní orí ọ̀rọ̀ Lagos State. Èmi ò fẹ́ kankan o. Ṣùgbọ́n èmi ò fẹ́ kí ìlú tú. Mi ò dẹ̀ fẹ́ kí ìlú mi bàjẹ́. A ti go beyond ọmọ Èkó. Torí ibi tí ọ̀rọ̀ dé yìí, ó ti kọjá ọ̀rọ̀ ọmọ Èkó nìkan. Ṣẹ́rí gbogbo nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ kí a máa rántí ọ̀la, ká dẹ̀ máa rántí ibi tá a ti ń bọ̀. Ẹ fẹ́ ṣe local government election. Wọ́n involve governor, a sitting governor of a state. Wọ́n involve ẹ̀. Àwọn kan wọ́n wá kóra wọn jọ. Wọ́n lọ ń ṣe meeting lọ́dọ̀ ọmọ yín Seyi. Wọ́n kóra wọn lọ sí Àbújá. Yorùbá ní erin ò kí ń fọ́ kí ọmọ ẹ̀ náà fọ́. Kò dẹ̀ ní burú títí kí bàbá ní ó di ọwọ́ ọmọ òun lọ́rùn. Local government election ní inú Lagos State. James Faleke, ọ̀nkú mi ní ìsàlẹ̀ Èkó, mi ò ní dárúkọ wọn, àti Jimmy Benson, tí wọ́n lérò pé bóyá àwọn ti tó tán. Wọ́n lọ ń jókòó pẹ̀lú Seyi. Wọ́n ń kọ orúkọ àwọn chairman local government ní inú Lagos State. Nǹkan tí constitution sọ tẹ̀lé o. Nǹkan tí INEC sọ tẹ̀lé o. So wọ́n wá kọ orúkọ, wọ́n ní wọ́n agree pé káwọn 24 padà. Èèyàn kan ní inú kókà àgùdà tó pèrè ní Akínyẹmí ọbẹ̀. Ìyẹn ní chairman àdúgbò local government òun ò ní return. Tìtorí pé wọ́n ó claim pé ó bá ọmọ òun sùn. Àbúrábá nìyẹn. Àwọn James Faleke wọ́n kọ orúkọ, wọ́n ní òkú ti tèmi nínú Lagos Island. Ẹni tí ó dìbò nínú Lagos Island náà tó yẹ pé VI láti lọ ń dìbò, wọ́n lọ wá pé Rasul, wọ́n pé Taofik Adele àti Yusuf Ọláìgbádé pé pẹ́pẹ́ sí o. Sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu àti Seyi Tinubu wọ́n ti agree pé Táíwò Oyèkán ni wọ́n fẹ́ lò nínú Lagos Island. Tó yẹ pé wọ́n ní template tí wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n fi ń tò ní mẹ̀gbọ́n tí nǹkan dẹ̀ fi ń lọ bó yẹ kí ó lọ. Ẹ rọ dáadáa o. Hello, ẹ̀yin Lagosian, ẹ pẹ̀lẹ́ ti yín. Ẹ̀yà ẹ pẹ̀lẹ́. Ariwo nìkan lẹ́mu àti pátí. Mo ní bèrè ní jàre kó yé gbogbo àwọn ọmọ Yorùbá tó kù. Ṣé nǹkan tẹ́ ń try láti sọ fún wa sí ni wípé come 2027 ẹ tún máa Boju Tinubu jẹ́ ní Lagos State like last time? Wọ́n ń ṣe kúre. Ṣùgbọ́n tá a bá bẹ́ràn wí ẹjẹ́ abẹ́ràn wí.
ẹ̀yin èèyàn mi àbẹ́yìn ò máa gbọ́rọ̀ ni ẹ̀yin wo lẹ kóra yín sí abẹ́ Ṣèyí ọmọ yín àbí ọmọ tó jẹ́ sí yín ṣé ayé ẹrú òun ni ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ Lagosians wá ṣán ní kẹ wáyé kẹ wá síyàn kẹ má jẹ́ èèyàn láyé yín ni torí mi ìfẹ́ understand ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin Yorùbá mọ́ o tí ẹ bá ti kó sábẹ́ Tinubu àbí Tinubu family kẹ ẹ máa láfùrọ̀ ìdí wọn kẹ ẹ máa jẹ̀gbé ìdí wọn you can never become somebody in life ẹ ṣe títí fún bàbá ẹ tó ti ń ṣe fọ́mọ so ọ́fíìsì Ṣèyí Tinubu èmi ọmọ ẹ̀ẹ́dẹ̀ tètè sọ fún mi ẹ ṣe yẹ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti ṣe yẹ ẹ jẹ́ ká máa update ara wa dáadáa mi láìkí ẹ o nígbà tí Nàìjíríà ti wá ní ọ́fíìsì fún first son ṣé kò yẹ ká ẹ update mi torí mi ò mọ̀ tẹ́lẹ̀ mi ò gbọ́ rí abroad mi gbọ́ anywhere rí wípé wọ́n ní president o ọ́fíìsì ti wà fún first son àbí first daughter ṣùgbọ́n òun là ń gbọ́ sìn so ọ́fíìsì first son jàre òun ní first lady àti first son ni wọ́n ti conduct local government chairman election èyà so lẹ́yìn ìgbà tẹ́ ti mọ orúkọ àwọn tẹ́ fẹ́ fi sí gbogbo everywhere káàkiri àti deputy wọn ẹ ti kọ gbogbo ẹ ṣẹ̀ṣẹ̀ tó wá gbé fọ́ọ̀mù síta ojú gbà mí tì fún yín Tinubu family nǹkan ti ṣe yín ẹ mọ̀ ní ẹ máa wówó kú láyé yín ni o àwa kú lówó ẹ máa wówó kú ni ẹ nílé sinmi because ọ̀rọ̀ yín ò yé wa mọ́ nǹkan mi ti wọnú rògbòdìyàn ó ti wọnú màtá yín Tinubu family ẹ̀yin lánàá ẹ̀yin lónìí ẹ̀yin lọ́la bí ẹkún apọkọjẹ àárí nǹkan ire tẹ́ ẹ gbé ṣe sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ìnira bàbá ń tẹ́ńṣọ̀n Nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń tẹ́ńṣọ̀n wa nílẹ̀ Yorùbá kó tó di pé ẹ lọ jẹ pírẹ́sídẹ̀ǹtì ẹ wá gbéṣe lédèta àwa wíta ẹ̀mẹ́ tó kù bàbá sọ wípé àwọn mọ̀ọ́mọ̀ àwọn make a hard decision torí kí Nàìjíríà lè grow ṣé mọ̀ wípé property yín ní Nàìjíríà òun lẹ ṣe fẹ́ grow ẹ kó gbẹgbẹ ẹ̀mẹ́ tó kàn náà rọ yín jàre ẹ̀mẹ́ tó kàn náà rọ yín ẹ̀ ń sanwó IMF ẹ̀kíní kan èrò ni gbogbo géèmù tẹ́ ń ta mú gbogbo gbèsè tẹ́lẹ̀ sọ́kẹ́ lè yá mí ní kán lè yá yín ní owó burúkú tẹ́ bá máa fi ṣe tán gbogbo géèmù yẹn ẹ ṣe kankan fún Nàìjíríà sí ara yín àti fámìlì yín lẹ̀ ń ṣe fún. lẹ́yìn ìgbà tẹ́ ti mọ àwọn tẹ́ fi sípò wọn ò tí ì dìbò wọn ò tí tó bá gbọ́ wọn ò tí ì dìbò àmọ́ ẹ ti wọlé nǹkan tí Tinubu family tó sọ Lagos State di nìyẹn ṣùgbọ́n ó yà mí lẹ́nu o bá a ṣe rí àwọn well educated fellow ní inú àṣẹ Lagosian tí wọ́n ní ọpọlọ pípé tí wọ́n dángájíá lọ́kùnrin àti lóbìnrin so kò wá sí èèyàn kankan nínú yín tẹ́ ẹ kàn lè unite ara yín bíi 5 bíi 6 kẹ́ ẹ dìde kẹ́ ẹ gbára yín kalẹ̀ gbogbo yín ti wá sẹ́tù náà wípé tẹ́ ẹ bá ti láì gbẹ Tinubu family kẹ́ ẹ jẹ ìgbé ìdí wọn anything ẹ lè become láyé yín ẹ wo ti situation Ọbaṣá náà bóyá ìṣẹ̀lẹ̀ títí ẹ lọ gbé àwọn èèyàn àgbààgbà wá látògùn láti Iléṣà àtọ̀ṣun gbogbo ẹ̀ wọ́n bá yín parí ètì ṣọ́nrójútù ẹ̀ pú kí lẹ kóra yín lọ sí Àbújá lọ bá Tinubu your God ọlọ́run yín àṣẹ lọ bá pa ìran bá àṣẹ ní straight ìṣẹ̀lẹ̀ ìfapájárí tẹfẹsẹ̀ janlẹ̀ látàbújá wá sílé padà dẹni bó bá kún kokùn sínú ẹni hàn bí ìyá èèyàn. wọn bí ìyá èèyàn Lagosian mo láìkì wọn gan tó bá pè é lórí fóònù tó complain òótọ́ ni ìyá yẹn ń jẹ wọn o wọ́n bá complain àánú ẹ̀ á máa ṣe wọ́n at the beginning èmi náà máa bá wọn ó dáná ẹ̀ má kàǹtì wa nǹkan kékeré ti bá ní ó pẹ́ kí n tó já sí wọ́n yà lọ fi gbọ́ pẹ́ ní kíni wọ́n làmẹ́ǹtì kú orí fóònù ni o abẹ́ inú ilé ni o ẹ rí wọn kọ́ ṣe voice bọ́ síta láyé hàn bí ìyá èèyàn kí tó wá máa lọ́nu fídíò yìí Jídé Sanwó-Olú báwo lẹ́yìn náà ṣe rìn tí Tinubu family wá ń bojú yín jẹ́ lórí situation tó fi lè gbẹ́ṣẹ́ lọ́wọ́ yín tó jẹ́ Ṣèyí ló wá kọ̀dọ̀tì kan tó yẹ kẹ́yìn kọ̀dọ̀tì yẹn a jẹ́ wípé Ọlọ́run bá yín ṣe ẹ borí yọ ẹ padà gẹ́ẹ̀tì second term ní ìgbà tí bàbá ń sá eré president tó fẹ́ jẹ́ ńgbà yẹn àìjẹ́ bẹ́ẹ̀ ni bóyá ṣe fún Àǹbọ̀dé òun náà báyìí ṣe fún ṣe náà bá yọ yín bẹ́ẹ̀ ní yọ jìgá wọ́n á pa political ambition yín
pú ampọ̀sẹ̀ pú iṣẹ́ ọwọ́ bàbá Tinubu nìyẹn wọ́n burú gan wọ́n wà heartless sorry ok ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ mo járe ṣèyí ṣe rí ti bàbá Tinubu lẹ́rò wípé gbogbo wa ṣì mú tá à ń súnmú tá à ń súfèé at the same time ṣe rí ti ṣèyí ìjọba ṣèyí nílẹ̀ Yorùbá ní Lagos State ẹ̀yin ọmọ Lagos State ẹ kú múra ẹ kú àfojúbà ìjọba ṣèyí o ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ àwa ti rí ó ti confam báyìí náà wípé wálé ayé wá sin Tinubu ni Lagosian bí Tinubu bá dàgbàdàgbà tó dògbò ọmọ ẹ̀gán ẹ ti ń sin ọmọ Èkó tó jáde ó ti ṣúọ̀jù wọ́n ti ń groom ọmọ ṣèyí lọ́wọ́ báyìí sìn torí ẹ tún yìí máa sìn yẹn náà ẹ sìn wọ́n pa ni ẹ jọ ṣe yíṣẹ́ ní ẹ máa ní pet tìyín mo mọ̀ ṣe ẹ lájá ṣe bulldog ní àbí pet kí Lagosian tún lè sin ajá yín náà ni ẹbí wọ́n wálé ilé ayé ẹrú náà wá wọ́n wálé ayé wá bá wọn fọwọ́ tí wọ́n sin àwọn èèyàn kiri ní Lagosian ti fayé wọn jí ẹ̀yin Tinubu jàre wọ́n ní wọ́n fi ayé wọn ti gbé ayé wọn ó yẹ ẹgbà wọ́n ti dáṣì yín wọ́n láwọn gbà pé káwọn wá sìn yín wọ́n sì yín wáyé tí ẹ̀yin Lagosian ò bá sì Tinubu wáyé lórí nǹkan tá a gbé fídíò tó jáde afẹ́ reaction àìjẹ́ bẹ́ẹ̀ ẹ sì wọ́n wáyé ni orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ kó bá mi mú fídíò yìí kó bá mi jù fún gbogbo ọmọ Lagosian pátápátá don't come for me o